Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi, a kú dédé àsìkò yìí, a kú sinmi àná, a dẹ̀ kú bójú ọjọ́ ṣe rí. Ààbò Ọlọ́run á dájú lórí wa o. Ẹ ṣeun, mo rọ́wọ́ yín o, tẹ̀ ń subscribe, tẹ̀ ń share, tẹ̀ dẹ̀ ń comment. Ààbò Ọlọ́run á dájú lórí gbogbo wa. Ẹ ṣé gan, mo mọ̀ ọ́ lóore. Ọwọ́ yín ó máa ròkè o, in Jesus name, amen. Ní a bá gbọ́ pé aṣẹ̀gbọ́ náà ni o. Wọ́n ní kábíyèsí pé inú ò dùn, ọkàn ò balẹ̀ nítorí pé láti àná náà ti ń wá Ashley, pé wọ́n ò rí Ashley, pé wọ́n kàn rí pé ó ṣe jáde pé bẹ́ẹ̀ tí wọ́n ò rí kó padà wá sí ààfin. Pé láti àná yẹn, àwọn authority, wọ́n ti sọ fún àwọn authority pé wọ́n ní wọ́n ti wá káàkiri pé wọ́n ní wọn ò mọ̀, wọn ò rí fìrífìrí ẹ̀, pé gbogbo roadblock, wọ́n ní wọn ò rí ẹni tó ń jẹ́ Ashley. So wọ́n nítorí ẹ̀ pé kábíyèsí kò lè jẹun lánàá pé ó kàn ń ronú ni. Wọ́n ní kẹ̀dẹ̀ máa wò ó pé kò pẹ́ bí kábíyèsí bí gbogbo wọn ṣàṣẹ ń pèrò tán sí pé níbo náà fẹ́ wà lọ́bọ náà bí Naomi ṣe dé nìyẹn. Wọ́n ní dídé tí Naomi wá dé. Pé inú kábíyèsí kọ́kọ́ dùn. Pé kábíyèsí ò ti expect kó máa dé. Pé Ashley pé Naomi kàn ti dé tiẹ̀. So wọ́n ní Naomi wá ní, kí ló ṣẹlẹ̀ kábíyèsí? Ojú yín máa kọ́rẹ́ lọ́wọ́. Ó ní, pé ṣé ó mọ̀ pé láti kiní náà ti ń wá Ashley, pé wọn ò rí Ashley. Pé wọ́n ní látàná yẹn pé kò wálé. Pé wọ́n wá pé kò wálé títí ilẹ̀ fi ṣú. Wọ́n náà rí kó jáde pé bẹ́ẹ̀ tí kò tíì wálé. Pé àwọn authority dẹ̀ ti ń bá wọn wá pé wọn ò dẹ̀ tí wọ́n sọ pé the same thing pé wọn ò tíì rí. Pé nǹkan tó inú òun ò fi dùn nìyẹn. Naomi ní kábíyèsí, ẹ kúkú mọ Ashley bó ṣe máa ń rìnrìn ẹ̀ nìyẹn. Wọ́n ní kábíyèsí ní òun àti Adéwámi wá. Naomi ní come on kábíyèsí wá lé ká lọ pé òun ti ẹ̀ gbé oúnjẹ wá fún ẹ. Ó ní even gan pé òun ò tí ẹ̀ lè jẹun, òun ò lè mú omi, òun kò sí pé gbogbo ìrònú kàn bá gbogbo ẹ̀ jẹ́ kó jẹ́ kó òun jẹun. Naomi ní ẹ máa jẹun, ó yá. Wọ́n ní bó ṣe usher Naomi sínú ilé nìyẹn o, nínú chamber. Pé kábíyèsí wá sọ pé in fact pé ọkàn òun ò balẹ̀ láti ìgbà tí wọ́n ti ń wá Ashley. Pé níbo ni kí ni ká ti gbọ́? Pé òun àti Adé Mákindé pé wọ́n jáde bẹ́ẹ̀. Pé wọ́n dẹ̀ sọ pé wọ́n ti wá wọn káàkiri. Naomi ní ẹ máa fi ọkàn yín balẹ̀ náà ni. Òun máa gbé oúnjẹ wá fún yín. Oúnjẹ tẹ máa ń like ẹ̀fọ́ rírò àti iyán àti gbogbo ẹ̀. Bí kábíyèsí, bí Naomi ṣe ń dish oúnjẹ yẹn ṣá. Tí kábíyèsí ń jẹun, méjèèjì ń jẹun. Kò pẹ́ bí Mariam ó ṣe wọlé nìyẹn. Ó ní tó wò wọ́n pé kí lélẹ̀. Pé bíi pé wọ́n ní kò sọ̀rọ̀ pé bẹ́ẹ̀ tí bíi pé wọ́n ti gbé nǹkan tí kábíyèsí máa dé. Gbogbo nǹkan tó ń fún kábíyèsí náà tí ò jẹ́ kí kábíyèsí máa rí ojú wọn. Kì í ṣe pé kí wọ́n sọ ọ̀bẹ tí wọ́n ní action speak louder than voice. Pé òun ni. Pé so wọn ti ẹ̀ ṣe yẹn. Wọ́n ní at the end of the day pé bí Naomi ṣá ń pàrọwà fún kábíyèsí. Ó ní kí ẹ má fi ìrònú ṣe ra yín léṣe. Ẹ rí Ashley. Ṣé Ashley wá jẹ́ nǹkan tí ẹ máa wá tó yẹn? Ẹ mọ Ashley ni. Ẹ má worry, ó wà ní safe hand. Ó yìí máa dé. Ó yìí máa dé bẹ́ẹ̀ tí ẹ má sọ pé bóyá ẹ fẹ́ fi ìrònú para yín. Ó máa dé. Àbí Ashley tó ń mọ̀ kọ́ ni. Ó lè ti mọ Ashley látàná kó tó dé ní kábíyèsí. Ashley máa dé. Bó ṣe máa ń rìnrìn ẹ̀ nìyẹn. Àbí Ashley kọ́ là ń sọ̀rọ̀ ẹ̀.
wọ́n ní ó ṣáà pẹ̀tù sí kábíyèsí ìyẹn Queen Naomi. Pé inú kábíyèsí wá dùn pé pé Mariam àbí Naomi, ó ní ìwọ ni ìdùnnú mi. Tí n bá ti rí ẹ, gbogbo ọ̀rọ̀ tó máa ń sọ báyìí ó máa ń jẹ́ kí ọkàn òun balẹ̀, ó máa ń dùn mọ́ òun nù. Ó lóun dẹ̀ ń rò ó pé pé lady yìí tó bá jẹ́ pé ó wà pẹ̀lú bóun ò ṣe jẹun, bóun ò ṣe ṣe báyìí tínú òun ṣe kíni, tóun ò fẹ́, tí ìrònú bá òun. Pé tí Naomi bá dẹ̀ wà around pé ó jẹ́ kìkì ọ̀rọ̀ kan ló máa sọ fún òun, pọ́kàn dẹ̀ máa balẹ̀. Ó dàbí pé kábíyèsí gan kò lọ́kàn, kò lọ́kàn. So bí ó ní kò dẹ̀ pé ni, ó ní bóun ṣe ń rò ṣá ni Queen Naomi dẹ̀ dé. Ó ní inú òun dùn, ó láyọ̀ òun kún pé Naomi ó ní nǹkan tó ń ṣe ní ayé òun. Ó ní nǹkan tí Ọlọ́run rán pé kó wá ṣe láyé òun. Bó ṣe fi òun lọ́kàn balẹ̀, ó wá bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lọ́wọ́ Naomi pé o ṣé o, o ṣé my dear. So lọ́rọ̀ kan ṣá ni wọ́n ṣàyè sọ pé wọ́n ń wá Ashley. Ọlọ́run á ṣe ní rere. Ọlọ́run á ṣe ní rere. Torí Ọlọ́run ò fẹ́ kó ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe pé kí ẹlẹ́ṣẹ̀ kó ronú pìwàdà. Yes, kó hùwà rere. Kò sẹ́ni tí èèyàn wọ́n ní téèyàn bá dijú pé kí ẹni búburú kọjá, nígbà tí ẹni rere bá máa kọjá, Olúwa ò ní mọ̀. Pé Ọlọ́run ò dẹ̀ fẹ́ kó ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe pé kí ẹlẹ́ṣẹ̀ yẹn kó ronú pìwàdà. Bẹ́ẹ̀ ni bá ṣe ń sọ. Wọ́n ní wọ́n ṣe ń rere o. So mo ní ká gbé sí wa létí. Pé wọ́n máa ní Ashley jáde látàná o. Nǹkan tá gbọ́ o. Nǹkan tá gbọ́. Ó lè jẹ́ pé bá ṣe ń sọ yìí a ti dé. But nǹkan tá gbọ́. Nǹkan tí íńtánẹ́ẹ̀tì sọ fún wa. So ẹni tó bá wa rí, kí ẹ bá wa ké sí kábíyèsí pé èyí báyìí ni Ashley wà o. Ashley àtọmọ èyí báyìí ló wà o. A mọ̀ pé á dé. Tó bá tiẹ̀ fẹ́ jáde láàfin, tó bá fẹ́ lọ, gbogbo èèyàn, gbogbo everybody á mọ̀ pé ó ti kúrò láàfin o. Ó ti lọ sílé o. Gbogbo èèyàn á jubilate pé ààfin á ti ẹ̀ ní á ti ẹ̀ ní àlàáfíà. Ààfin á lálàáfíà, àlàáfíà á ti ẹ̀ bá kábíyèsí, á bá everybody àti Naomi àti ọmọ ẹ̀. Everybody because gbogbo wọn náà mọ̀ pé oníjọ̀gbọ́n ni Ashley. Ẹ̀yin èèyàn mi, mo ní kí n sáré gbé wá sí yín létí. Tẹ́ bá rí Ashley ni ẹ jẹ́ kí kábíyèsí mọ̀. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa o. Ààbò Ọlọ́run á dájú lórí wa o. A ní rárín inú, a ní rárín rá o. Àwa àtàwọn ọmọ wa àti gbogbo ẹbí wa, ààbò Ọlọ́run yóò dájú ní agbára Kristi Jesu Olúwa wa. Amen. Thank you. Bye. Ẹ bá mi subscribe, please. Ẹ bá mi share, ẹ bá mi subscribe, ẹ bá mi like. Ọlọ́run á dúró tì wá. Mo rí gbogbo comment yín. Ẹ ṣé gan-an, mo mọ̀ ọ́ lóore o. Bye.